èyí ni ìdí tí wọ́n fi dájọ́ ikú fún mi nítorí adìẹ. Gbogbo ayé lọ̀rọ̀ náà yà lẹ́nu nígbà tí wọ́n gbọ́ pé ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún ọmọ ọdún 17 kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé ọmọ náà jí adìẹ gbé. Ṣẹ́gun Olówó Òkèrè ni wọ́n pe orúkọ ẹ̀. Ariwo tí wọ́n sì ń pa kiri ni pé adìẹ lásán ló jí gbé o, làdájọ́ bá ní kí wọ́n lọ pa á dànù. Ariwo náà pọ̀ débi pé kò sẹ́ni tí etí ẹ̀ di sí ọ̀rọ̀ náà. Ohun tí gbogbo èèyàn sì ń pariwo ni pé irú adájọ́ wo rèé? Báwo lèèyàn yóò ṣe dájọ́ bẹ́ẹ̀ fọmọ kékeré? Ìkà ládájọ́ náà o. Ohun tó tún wá mú ọ̀rọ̀ náà burú ni pé àsìkò náà ni Yàyà Bello, gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀, tí wọ́n mú pé ó kówó tó lé ní bílíọ̀nù lọ́nà 100 náírà jẹ́ rìn káàkiri ìlú, tí wọ́n ní wọ́n fẹ́ gba béèlì ẹ̀ lẹ́yìn tí wọ́n mú pé kó máa lọ sílé. Ariwo táwọn aráàlú sì ń pa ni pé irú àwọn adájọ́ wo ló wà ní Nàìjíríà yìí? Yàyà Bello tí wọ́n ló gbé owó ìlú tó pọ̀ tó báyìí ló ń yan kiri yìí. Adájọ́ kan sì wá wo ọmọ ọdún 17 ṣùnṣùn, ó dájọ́ ikú fún un. Nítòótọ́ kò sẹ́nìkan tó sọ̀rọ̀ adájọ́ Sàkáríyàù Oyèjídé Fálọlá tó dájọ́ náà dáadáa. Nítorí ariwo yìí ló mú kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sáré jáde, ìyẹn Adémọ́lá Adélékè. Díẹ̀ ló sì kù kóun náà béèrè pé kí ló ń ṣe adájọ́ yìí gan-an. Àmọ́ pẹ̀lú àìbèrè ẹ̀ náà, ó sáré pàṣẹ pé wọn kò gbọ́dọ̀ pa ọmọ náà o. Bẹ́ẹ̀ ló ní kí kọmíṣánná ètò ìdájọ́ níbẹ̀, Olúwọlé Jìmí Bàdà, yẹ ọ̀rọ̀ náà wò kíá kó sọ báwọn ti lè dáríjì Ṣẹ́gun Olówó Òkèrè fóun kí àwọn lè tú u sílẹ̀ lọ́wọ́ adájọ́ tó dájọ́ ikú fún un. Àmọ́ o, ìwádìí tiwa ní Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center fìdí ìyàtọ̀ pátá sóhun táwọn èèyàn ń gbé kiri. Ṣé ọ̀rọ̀ orí ayélujára yìí bí ọ̀rọ̀ òkèrè ni o? Bí kò bá dín méjì yóò lé mẹ́ta ṣáá ni. Àti pé etí tó bá gbọ́ àlọ kì í gbọ́ àbọ̀ mọ́ lórí social media. Àhesọ a sì máa pọ̀ nínú ohun táwọn èèyàn ń gbé kiri. Yorùbá World Center tú ìdí ọ̀rọ̀ yìí wò, ohun tí a sì bá yàtọ̀ sóhun táwọn èèyàn ń sọ. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n ń pariwo yìí kì í ṣe ìsìn rárá. Ẹjọ́ tí wọ́n ti dá nínú oṣù kejìlá ọdún 2014 ni. Ìyẹn ni pé ọdún 10 sásìkò yìí ni wọ́n ti dájọ́ náà. Lọ́nà kejì, ìwádìí fi hàn pé adájọ́ Jídé Fálọlá kò ṣìkà. Ohun tí àwọn ọlọ́pàá kó síwájú ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí ló fàdí ẹjọ́ tó dá. Wọ́n kó ìbọn àti àdá tí àwọn Olówó Òkèrè lò síwájú adájọ́. Wọ́n kó ìwé tí Olówó Òkèrè àti àwọn ẹgbẹ́ ẹ̀ fi jẹ́wọ́ síwájú adájọ́. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn bíi 6 tí Olówó Òkèrè àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ digunjà ló lè wá síwájú adájọ́, tí wọ́n sì jẹ́rìí pé lóòótọ́ ni Olówó Òkèrè, Sunday, Dáre àti Òjó ja àwọn lólè. Lára àwọn tí wọ́n wá jẹ́rìí pé Olówó Òkèrè ja àwọn lólè pẹ̀lú ìbọn àti àdá ni oníṣòwò kan, Alhaja Umar ní Òyewọ̀, Elizabeth Dáre, Ògúntádé Faramádé àti àwọn ọlọ́pàá 3, Alaba Samson, Ògúnníyì Emmanuel àti Ilyasu Maruf. Pẹ̀lú gbogbo ẹ̀rí yìí, báwo ni yóò ṣe rọrùn fún adájọ́ Fálọlá láti ní àwọn ọ̀daràn náà kò jẹ̀bi? Lọ́nà kẹta, ọmọ tí wọ́n dájọ́ ikú fún yìí kì í ṣe ọmọ ọdún 17 báwọn ará orí ayélujára ti ń gbé kiri o. Ìgbà tí wọ́n mú ní 2010 ló wà lọ́mọ ọdún 17. Bẹ́ẹ̀ ọdún 2013 ló sì kíní ọdún náà, ọmọ ọdún 21, 21 years ni wọ́n pè é níwájú adájọ́. Nígbà tí wọn yóò sì fi dájọ́ ẹ̀ lóṣù kejìlá ọdún 2014, ó ti wà lọ́mọ ọdún 22. Ọdún 10 sẹ́yìn nìyẹn o. Èyí ni pé bí a ti ń sọ̀rọ̀ yìí, ọmọ ọdún 29 ní Ṣẹ́gun Olówó Òkèrè. Ó ti kúrò lọ́mọdé, ó ti di àgbàlagbà ọkùnrin. Àti pé wọ́n tún kó àwọn ọmọ ọkùnrin kan kalẹ̀ tí wọ́n ní àwọn ọmọ náà jẹ́wọ́ pé Ṣẹ́gun ni ọ̀gá àwọn nínú iṣẹ́ ìdigunjalè. Nínú ìwé ìjẹ́wọ́ tí wọ́n kà ní kóòtù, wọ́n ní Ṣẹ́gun fúnra ẹ̀ jẹ́wọ́ síbẹ̀ pé lóòótọ́ làwọn ja àwọn èèyàn náà lólè tí àwọn sì kó ìbọn àti àdá dání. Ohun tó fa ìdí ẹjọ́ tí adájọ́ Fálọlá dá nígbà náà rèé. Nígbà tí àwọn ọlọ́pàá ti lè fi ẹsẹ̀ ẹ̀ múlẹ̀ pé adigunjalè ní Ṣẹ́gun pẹ̀lú ẹ̀rí tí wọ́n kó wá tí kìí sì ṣe pé òun nìkan ni. Paríparí ẹ̀ ni pé àwọn òbí ọmọ yìí àti agbẹjọ́rò wọn kò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ẹjọ́ náà, bó tilẹ̀ jẹ́ pé
adájọ́ sọ nígbà náà pé òun fààyè gba gómìnà láti yí ìdájọ́ náà padà kó sọ àwọn ọmọ náà sẹ́wọ̀n ọdún 10 péré nítorí ọjọ́ orí wọn. ìtumọ̀ èyí ni pé òfin kò fààyè gba adájọ́ náà láti tú olówó òkèrè àtàwọn ẹlẹgbẹ́ ẹ̀ sílẹ̀ lórí ẹ̀sùn ìdigunjalè, àmọ́ ó lè gba gómìnà nímọ̀ràn láti dáríjì wọ́n. èyí sì ni adájọ́ náà ṣe. láti ayé Oyinlọlá Ọlágúnsóyè ni wọ́n ti mú un. àsìkò Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n dájọ́ ikú fún un, ó sì wà níbẹ̀ títí tí Adégbóyèga Oyètọ́lá fi ṣèjọba tiẹ̀. àmọ́ kò sí ìgbésẹ̀ kan tó hàn síta tí àwọn òbí tàbí lọ́ọ̀yà ọmọ náà gbé. báwo ni ọ̀rọ̀ náà ṣe wá di ariwo lẹ́yìn ọdún 10 báyìí? àwọn òbí ọmọ yìí ni wọ́n kọ lẹ́tà kan jáde lóṣù kọkànlá tó kọjá. ohun tó sì wà nínú lẹ́tà náà tí wọ́n kọ sí gómìnà Adémọ́lá Adélékè àti àwọn míì ni pé wọ́n dájọ́ ikú fọ́mọ àwọn ọmọ ọdún 17 lórí ẹ̀sùn pé ó jí adìẹ. ohun tó sì di ariwo rèé nítorí kò sẹ́ni tó wádìí mọ́ láti mọ̀ bóyá lóòótọ́ lọmọ náà jí adìẹ tàbí kò tilẹ̀ jí rárá, iye owó adìẹ tó jí àti ọ̀nà tó gbà jí. àwọn míì pàápàá rò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dájọ́ náà lóṣù yìí ni, wọ́n sì ń rọ̀jò èpè lé adájọ́ tí wọ́n ti fẹ̀yìn ẹ̀ tì láti ọdún 2023 lórí. bó ṣe ń ṣe àwọn agbọ́ yìí sọ yìí orí ayélujára náà ló ṣe gómìnà Adélékè. ohun tó sì wà nínú ìwé tí ìyá ọmọ yìí kọ àti ariwo àwọn ará orí íńtánẹ́ẹ̀tì ló sáré tẹ̀lé, tó sì pàṣẹ pé kí wọ́n mọ bí wọ́n ti ṣe máa tú ọmọ náà sílẹ̀ kíá. bẹ́ẹ̀ ni wọ́n gbàgbé láti gbóríyìn fún adájọ́ tó ti fi ààyè eléyìí sílẹ̀ nínú ẹjọ́ tó dáa. ohun tó dàbí pé ó dùn kọmíṣánná fún ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ Murtalub Adébáyọ̀ rèé tó sì fi sọ̀kò ọ̀rọ̀ sí Adélékè. ó ní lóòótọ́ ló lágbára láti tú ẹni tí wọ́n dá lẹ́bi nílé ẹjọ́ sílẹ̀, àmọ́ kò gbọ́dọ̀ bà ètò ìdájọ́ jẹ́ tàbí kó fi àwọn adájọ́ wọ́lẹ̀. ó ní olówó òkèrè tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọ̀daràn pọ́nbélé tó ń da àwọn aráàlú láàmú lágbègbè ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tín ni kí ọwọ́ tó tẹ̀ ẹ́, àti pé ọdún 10 tí wọ́n ti dájọ́ ikú fún un rèé tí wọn kò pẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọn ò sì pariwo lọ sọ́dọ̀ àwọn ìjọba tó wà níbẹ̀ nígbà náà. kí wàá láriwo tí wọ́n ń pa lásìkò yìí? àmọ́ o, ọmọ náà àti ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ pàápàá ti takú báyìí. wọ́n ní kò sí ohun tó jọ ìdigunjalè nínú ọ̀rọ̀ ọmọ àwọn. wọ́n lọ́mọ jẹ́jẹ́ ní Ṣẹ́gun, wọ́n sì í mú lásán ni. Ṣẹ́gun náà bá oníròyìn Punch sọ̀rọ̀. ó ní jẹ́jẹ́ lòun jókòó nílé bàbá òun táwọn ọlọ́pàá dé tí wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn. ìgbà tí wọ́n sì fẹ́ máa mú bàbá òun lọ lòun jáde sí wọn. ó ní gbogbo ìwé tí wọ́n lòun kọ láti fi jẹ́wọ́ yẹn nígbà táwọn ọlọ́pàá máa lu òun pa ni o. àti pé ẹnì kejì òun Sunday Morakinyọ tí wọ́n ló jẹ́wọ́ náà àrùn ọpọlọ ń yọ ìyẹn lẹ́nu ní tiẹ̀ tẹ́lẹ̀, èèyàn ó sì lè ká ọ̀rọ̀ tó bá sọ sí kinní kan. ó ní ẹni tí wọ́n lòun jí adìyẹ pàápàá èèyàn àwọn ní ládùúgbò àwọn, òun kò sì lè sọ ìdí tó fi wá jẹ́rìí tako òun. ó ní àdá tí wọ́n kó síta pé àwọn làwọn níyẹn, ó ní àdá tí wọ́n fáwọn níṣẹ́lì pé kí àwọn fi bá àwọn roko ni, bẹ́ẹ̀ lòun kò fojú kan ìbọn tí wọ́n ń gbé kiri yẹn rí. olówó òkèrè ni àwọn ọmọ tí wọ́n kó jọ tí wọ́n lóun ló lórí wọn pé àwọn jọ ń digunjalè yẹn. ó ní òun kàn mọ̀ wọ́n ládùúgbò ni o, kò sì sóhun tó pa àwọn pọ̀ rí ju káàbọ̀ orè wá lọ. ó fi kún ọ̀rọ̀ ẹ̀ pàápàá pé àfàìmọ̀ kó má jẹ́ inúnibíni ló jẹ́ kí wọ́n dájọ́ ikú fóun nítorí adìyẹ. ìwádìí gómìnà Adélékè ti ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. ó sì dájú pé lẹ́yìn ọdún 10 tó ti ṣe lórí ìsobí ẹran àti ariwo ẹgbà wá tí àwọn òbí ẹ̀ ń pa kiri báyìí, wọn yóò tú sílẹ̀ pé kó máa lọ. gẹ́gẹ́ bí gómìnà ti ṣèlérí ẹ̀, a jẹ́ pé ajá tó relé ẹkùn tó bọ̀ lọ́rọ̀ olówó òkèrè, bàbá kí ajá kú ewu ká sì kí ẹkùn náà pé ó kú ewu. bó bá padà délé pàápàá, a ṣe pé alágẹmọ ti bímọ ẹ̀tàn nìyẹn o, àìmọ́jó ọwọ́ ẹ̀ ló kù sí o. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ láti ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà fásitì Ìbàdàn.